ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kójúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. mo ti gba aṣọ àwọ̀kù rí gẹ́gẹ́ bí owó iṣẹ́ kíkọ orin fún Davido tí ń ṣe ọ̀gá mi tẹ́lẹ̀ rí. olórí ọmọ Nàìjíríà kan Tobechukwu Oko tí wọ́n tún pè ní Peruzzi ló sọ èyí. lọ́jọ́rú àwọn òṣìṣẹ́ lórí ìwé ìsanwó ti ìpínlẹ̀ Delta sọ pé àwọn kò faramọ́ bí gómìnà Sheriff Oborevwori kò ṣe sọ̀rọ̀ ìlànà lórí owó oṣù tó kéré jù. ilé-iṣẹ́ Multichoice Nigeria Limited ti kọ etí ikún sí àṣẹ tí ilé-ẹjọ́ ìfigagbága àti ààbò oníbàárà pa fún wọn, wọ́n sì ṣe àfikún sí owó DSTV títí GoTV. gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak lánàá fi dá àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà lójú pé ìṣèjọba òun yóò tẹ̀síwájú sí i láti ṣe àtúnyẹ̀wò èsì sí ètò ọrọ̀ ajé tó wà lọ́wọ́lọ́wọ́ títí kan mímú owó oṣù mìíràn tó kéré jù ṣẹ ní kété tí gbogbo ìlànà àti ìparí. mínísítà fún iṣẹ́ ọnà, àṣà àti ètò ọrọ̀ ajé àtinúdá ìyẹn barista Hannatu Musawa ti bá àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ àtinúdá orílẹ̀-èdè Nàìjíríà yàn látàrí bó ṣe ṣàjọyọ̀ àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ti ọdún 2024. Stanbic IBTC Asset Management ti ṣe ìfilọ́lẹ̀ àfihàn eré Invest Better kan gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí ó yàtọ̀ tí ó sì jẹ́ àtinúdá láti mú ìdàgbàsókè bá ìmọ̀ ìṣúná láàrin àwọn ọ̀dọ́ àgbàlagbà. ilé ẹ̀kọ́ Bancroft lọ́jọ́rú ṣọ̀fọ̀ ọmọdékùnrin ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì àti Nàìjíríà ọmọ ọdún 14 tí orúkọ rẹ̀ jẹ́ Daniel Anjorin, ẹni tí ó pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìkọlù onídà tí ó wáyé ní ìgboro London. aláwàdà kẹ́ríkẹ́rí tí ó tún jẹ́ òṣèré sinimá Nollywood Adébọ̀wálé Adédayọ̀ tí wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Macaroni ti sọ ìdí rẹ̀ tí ó fi sọ pé olórin tàkasúfèé Wizkid kò bọ̀wọ̀ fún ọ̀gá Marvin Records ìyẹn Michael Ajere tí wọ́n mọ̀ sí Don Jazzy. èsì ìdánwò JAMB tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kò tíì sí ní títẹ̀ sórí pépà, nítorí náà ẹ ṣọ́ra fún àwọn olùdíje tí wọ́n ṣàfihàn èsì ìdánwò lórí pépà. àjọ tó ń ṣàkóso ìdánwò JAMB ló ṣàlàyé èyí. ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ti sọ pé kò ní sí àyè fún òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kankan láti máa ṣiṣẹ́ lábẹ́ ipò tí kò bá ẹ̀dá ènìyàn mu, àti pé àwọn yóò ṣe ohun gbogbo láti fún àwọn orílẹ̀-èdè ní ohun tí ó dára jùlọ nítorí pé wọ́n yẹ fún ohun tó dára. ìjọba ìpínlẹ̀ Èkó sọ pé àwọn ti ṣàwárí àwọn ìyàrá tí kò dín ní 86 lábẹ́ afárá Dolphin Estate tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó, níbi tí àwọn èèyàn ti ń san 250,000 naira láti sùn. ojú mi rí tó lẹ́yìn tí ìyàwó mi jáde láyé ní ọjọ́ kẹta tó bí ìbẹ́ta, ọ̀gbẹ́ni Gafar ló sọ èyí. ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ìpínlẹ̀ Kaduna ti rọ ìgbìmọ̀ tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà gbé kalẹ̀ láti ṣe ìwádìí bí ìṣàkóso tẹ́lẹ̀ rí ti Nasir El-Rufai ṣe ná owó. ní ìdáhùn sí àwọn àríyànjiyàn tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nípa ìṣàkóso gómìnà Babangida Zulum, àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ìpínlẹ̀ Borno tí wọ́n mọ̀ sí àjọ àti ẹgbẹ́ 99 Youth and Association gba àwọn agbẹjọ́rò 27 láti gbé ìgbésẹ̀ òfin sí gbogbo àwọn àríyànjiyàn náà. kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo Fúnṣọ́ Adégbòye ṣe ìkìlọ̀ tó le fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà lórí ewu tó wà ní gbígbọ́n epo bẹntiró láti inú ọkọ̀ agbépo kan tó ṣubú láìpẹ́ yìí ní ìpínlẹ̀ náà. olùdásílẹ̀ àwọn ohun àti agbára ìbáraẹnisọ̀rọ̀ ìyẹn Yẹmí Badru ti rọ àwọn ọ̀dọ́ oníṣòwò láti ṣe àgbékalẹ̀ àwùjọ tó ń ti ìdàgbàsókè dáradára lẹ́yìn. ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sísan owó àdápadà tí àpapọ̀ rẹ̀ jẹ́ 2.75 billion naira fún àwọn tí dúkìá wọn bàjẹ́
látàrí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà etí òkun ìpínlẹ̀ Èkó sí ìlú Calabar. Níbi ìtàkùrọ̀sọ kan lórí WhatsApp tí alájọṣepọ̀ tímọ́tímọ́ àti kọmíṣánná gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kogi Yahaya Bello ṣe ni wọ́n ti ṣàfihàn fún akọ̀ròyìn pé Yahaya Bello ń gbé ìgbésẹ̀ láti san àbẹ̀tẹ́lẹ̀ fún adájọ́ tó ń ṣàkóso ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn án pẹ̀lú owó ilẹ̀ òkèèrè ìyẹn dọ́là. Ilé ẹjọ́ gíga àpapọ̀ kan ní ìpínlẹ̀ Èkó ti fi ọjọ́ ìjábọ̀ yíyanjú ẹ̀sùn ìlòkulò náírà tí wọ́n fi kan gbajúmọ̀ oníṣòwò kan ìyẹn Pascal Okechukwu tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest sí ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2024. Àjọ tó ń dáàbò bo àwọn aráàlú lórílẹ̀‐èdè Brazil lọ́jọ́bọ̀ sọ pé iye àwọn tó ti kú látàrí ìjì líle tó jà ní apá gúúsù orílẹ̀‐èdè náà láti ọjọ́ ajé ti di 10 tí wọ́n sì ń wá èèyàn 21 mìíràn. Ìròyìn fún ìṣẹ́jú àyàtọ̀ ní òní jùbọ ìlú lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn Ẹ̀máyáṣẹ́. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú